Hello, ẹ̀yin èèyàn mi o. Ó ga jù, ó ga kan tí kábíyèsí ṣe. Kábíyèsí, ó mọ bó ṣe ń pẹ́pẹ́ àwọn olórí sí wọn yẹn. Ṣé bẹ́ẹ̀ sọ pé nìkan lé ọmọ tí ó ní kí ìyá òun máa sùn. Òun náà kẹ̀dẹ̀ rí kò ní fojú kan òun. Òun lọ rọ àwọn olórí tó wà láàfin àti kábíyèsí. Kábíyèsí náà farabalẹ̀. Ó yin gbogbo punishment, ó yin fún wọn, ó yin sí wọn lára. Tí kábíyèsí ló máa dùn wọ́n jù. Wọ́n kàn sọ pé Naomi pé Naomi ló máa jìyà bẹ̀. Irọ́ dẹ̀ ni. Ẹ mọ̀ pé Naomi ní àwọn baba nígbẹ̀jọ́ láti sọ bàbá mi mẹ́ta lọ́kan, Olódùmarè, Jésù Kristi àti ẹ̀mí mímọ́. Àwọn tó ń jà fún Naomi nìyẹn. Ẹ má wulẹ̀ jà ń pátá ẹ̀yin olórí. Ẹ̀yin olórí counterfeit torí táwa pè yín lólórí kábíyèsí ò mọ̀ yín lólórí. Yusuf ẹ̀yin èèyàn ẹ̀yin náà do something tí kábíyèsí lè nífẹ̀ẹ́ yín náà. Instead tí kábíyèsí máa fi nífẹ̀ẹ́ yín, ẹ kàn ń ṣe nǹkan tó máa bí kábíyèsí nù. Báwo lẹni tó fẹ́ nífẹ̀ẹ́ èèyàn tó tẹ́ máa bínú sí, tẹ́ máa ṣe nǹkan ìbàjẹ́, nǹkan láti pa lára ẹ máa ṣe fún. Báwo ló ṣe fẹ́ fún yín ní ìfẹ́? Kò sí ìfẹ́ kan ṣoṣo pé tó ní ní ti Naomi. Pẹ̀lú bí wọ́n sọ pé Elizabeth ó ń jan pata, ó ń ṣe gbá, ó lóhùn nísìn ìgbà yìí làárọ̀ yóò ṣe fẹ́ jó. Irú owó òṣìwò ló ń jẹ tí ó bá jẹ́ pé wọ́n manipulate. Tí wọ́n bá manipulate kàn jìyà. Kò mọ̀ pé àwọn tó ń tì gbọ̀ngbọ̀n tó manipulate wọ́n fìyà ń jẹ ní onípaálí lẹ́kùnrẹ́rẹ́. Bọ́ ṣe kì í mọ́lẹ̀ ní tí kábíyèsí kì í mọ́ tó lọ jù sínú sẹ́ẹ̀lì. Ó jù sínú sẹ́ẹ̀lì débi pé bóyá kíní. Ó ṣàlò ọjọ́ kejì lóde ní sẹ́ẹ̀lì. Ẹ lè sọ pé ó fẹ́ jó, ó dẹ̀ ń jẹ kíní kan, mo yóò yà. Ẹni tó bá sọ pé òun fẹ́ retí àti ẹ̀sùn ẹkùn máa pẹ́ lótí omi. Naomi lè fi ń ṣeré níwájú kábíyèsí. Àfi kẹ́ má ta sí kábíyèsí rárá o. Ẹ má ta sí Naomi o. Torí tẹ́ bá ta sí Naomi, ẹ ń wá ojú pípọ́n kábíyèsí. It's better kẹ́yà tètè calm down. Torí Naomi bó ṣe wà yẹn kò lè kú ikú kan bí kò ṣe yíyè. Nítorí Ọlọ́run rí lè ọ̀dẹ́ nẹ̀. Ó dá látòdì ọ̀run púpọ̀ àṣìṣe fóun. Ẹni tí Ọlọ́run bá dẹ̀ ti dá nǹkan ṣó ṣe farawé. Abẹ́ni tí Ọlọ́run ti fi tó ti sá àmì ìyè sí lórí. Ẹ kàn ń jan pátá. Ẹni tẹ́ ẹ lè dà. Ẹni tẹ́ ẹ ti ẹ̀ mọ bí ó ṣe wáyé. Ẹ̀yin lẹ wá sọ pé ẹ fẹ́ pa. Àbí kẹ́ ya para yé dànù. Bẹ́ẹ̀ ni. Wọ́n bá ní kábíyèsí o. Tí Naomi tó fi fò jáde láti inú mọ́tò ẹ̀ tó kó sínú igbó tó fi admit sí hospital gbẹ̀yìn ní gbogbo ìtẹ́gbọ́ tẹ́lẹ̀. Wọ́n ní kábíyèsí nǹkan tó lóun tó fẹ́ fi compensate ọmọ yìí o. Torí everyday ni kábíyèsí ṣáà ń compensate. Everyday ni kábíyèsí ṣáà ń gbé lékè. Ló ń compensate ló ń gbé níyì, ló ń gbé gbogbo ẹ̀ fún pé kí Naomi kí ó lè fi yèdénú láti bá òun gbé títí ayé. Ó dẹ̀ máa bá gbé títí ayé dẹ̀ ní lágbára Kristi. Wọ́n ló ti lọ ra Mercedes Benz, ó ti rà pamọ́ sílẹ̀. Pé tó bá ti dé báyìí láti hospital kan tó máa fi compensate. Ló bá ra mọ́tò Mercedes Benz 2024, wọ́n ló ti rà á lẹ̀. Bí Naomi kan ṣe dé báyìí kan tí kábíyèsí fi compensate ẹni yẹn. Wọ́n nígbà tí Naomi ti ẹ̀ dé sí ààfin ìjọ táwọn wí pé ṣe ni kí kábíyèsí kan lọ hug ẹ̀. Máa bọ̀ ìyàwó mi. Wá lọ wo nǹkan tí gift tuntun tí mo ti fún ẹ. Wọ́n ní pẹ̀lú bọ́n ṣe dé yẹn pé àwọn olórí tó ń fẹ́ kí Naomi dé. Ẹ máa pẹ́ létí odò ni o. Akọ̀yìn máa pẹ́ létí odò. Bẹ́ẹ̀ ni wọ́n ní Ashley àti kí ló ń jẹ ìyá ìbejì àtọwọ́dá. Wọ́n ní bọ́n ṣe jáde nìyẹn. Kábíyèsí nígbà tí kábíyèsí lọ fi mọ́tò tó rà torí gbogbo wọn ti ń bẹ jù pé
kábíyèsí ṣe ra mọ́tò àṣẹ Naomi ló fẹ́ gbé fún un. Wọ́n ní bí kábíyèsí kan ṣe rí Naomi ló bá mú lọ sí ibi mọ́tò kó ká lọ gift ẹ lélẹ́yìí o òun fi compensate ẹ pé kò jọ torí Ọlọ́run kó fi yé dénú pé a máa mọ nǹkan tí a máa ṣe ṣùgbọ́n pẹ̀lẹ́ má bínú a mọ̀ pé gbogbo nǹkan tí kábíyèsí fi ń tu Naomi lójú nìyẹn ṣùgbọ́n Naomi kò fẹ́ tí satisfy nítorí kìí ṣe gbogbo nǹkan tó ń fílíkì Naomi nìyẹn àfi kí kábíyèsí ṣe nǹkan tí Naomi ń sọ fún ó yìí máa ṣe o lágbára Kristi Jésù Ọlọ́run á lo kábíyèsí láti ṣe nǹkan tí Naomi ní nǹkan tó sọ pé kí kábíyèsí ṣe lágbára Kristi Jésù Ọlọ́run ìṣọba àkà rere lọ́lọ́run máa ń ṣe ó máa ṣe fún ẹ lágbára Kristi kí Ọlọ́run kó túbọ̀ máa gbàdúrà kí Ọlọ́run túbọ̀ máa lo kábíyèsí fún ẹ. So bí a ṣe ń sọ ṣá wọ́n ní ṣe làwọn olórí Tóbi àti Ashley wọ́n kàn jáde sí kábíyèsí nǹkan tẹ̀ ń ṣe yìí tẹ̀ ń ṣe láàfin tó jẹ́ pé torí Naomi tí ẹ fẹ́ rí tiwa rò fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ wa rárá fẹ́ máa ṣe nǹkan tá a fẹ́ fún wa Naomi ṣe rí mọ́tò tẹ́ rà fún Naomi tẹ́ ẹ bá fẹ́ kí a tún sun eléyìí ná kẹ́ bẹ̀rẹ̀ sí ní lọ wá bẹ́ẹ̀ ṣe máa ra tiwa fún wa torí àní jẹ́ kó lò kábíyèsí ní wọn ì tí ì bí yín kú wọn ì tí ì bí yín dáadáa ẹni tí wọ́n bá bí rere tó sọ pé òun fẹ́ fi ọwọ́ rẹ̀ fa ìjọ̀gbọ̀n tó fẹ́ fi ọwọ́ rẹ̀ fa ikú kó débi tí mọ́tò yẹn wà tẹ́lẹ̀ fẹ́ súnná kó wọn máa wò ẹ̀yìn pé tí ẹ̀gbọ́n náà wọ́n ní kábíyèsí sọ kìkì ọ̀rọ̀ fún wọn pé fún ti kíni tí tẹ́fí ń bá Naomi compete obìnrin yìí wọ́n ní kábíyèsí là fún òun ló bí àròlé fún òun obìnrin yìí gbogbo nǹkan tóun fẹ́ láyé òun lóbìnrin yìí ṣe fún òun ó lè fira yín compare Naomi rárá òun máa sọ ní gbangba òun máa sọ ní kọ̀kọ̀ òun dẹ̀ máa sọ ní everywhere pé Naomi ó deserve nǹkan tí òun fún ó dẹ̀ máa fún ni ó dẹ̀ máa fún ni ó dẹ̀ máa fún ni títí ìgbà tó yẹ pé ẹ̀tọ́wọ́ ọmọ yín báṣọ tẹ́ ẹ̀ gbé ọwọ́ síbi tọ́wọ́ ti ń gbé ẹ̀wọ́n ń gbé pé báà lè ṣe fẹ́ fi Naomi compare yẹn lè ever fi Naomi compare yẹn pé òun mọ nǹkan tóun ṣe ó yé òun Naomi gangan nífẹ̀ẹ́ òun lọ́rùn òun ní ayé òun ní ìmí òun ní gbogbo nǹkan Naomi bẹ́ẹ̀ lè fi tọ́ bá bí bẹ́ẹ̀ ọ̀kan tèbù yín kàn bí da kẹ́ lọ sídìí mọ́tò yẹn kẹ́lẹ́ fẹ́ sùn ẹ̀wọ̀n mọ̀ pé wọ́n ṣe ń ṣe ní kábíyèsí wọ́n ṣe ń mú kábíyèsí lọ́kàn gbóná ní kábíyèsí náà tó ń ṣe nǹkan tó máa dùn nígbà tí kábíyèsí lé wọn ṣé a fẹ́ máa dá kábíyèsí lẹ́bi a lè dá kábíyèsí lẹ́bi ọjọ́ ń bọ̀ lólúwa wí ọjọ́ ń bọ̀ òun ni Olúwa wí. Wọ́n ní àwọn olórí ipá wọn náà fẹ́ kú nítorí pé kábíyèsí ra Mercedes Benz 2024 fún Naomi ẹ mọ̀ pé ìtàn pè ní olórí Rónkẹ́ tó gbé mọ́tò Naomi tó jí gbé lọ nǹkan tí kábíyèsí fi compensate ẹ nìyẹn tó ló jí gbé lọ kábíyèsí dẹ̀ wọ́n ní ilé ọba tó ju ẹ̀wà ló bù sí ẹ̀wù kan tí kábíyèsí tó fi rọ́pò mọ́tò yẹn bó ti lọ gbé padà o bí mọ́tò yẹn yìí wà ní ibi tó bó tà á ní bó lọ sí ìzẹ̀ Ọlọ́run ló yẹ torí ẹni kábíyèsí sọ pé ẹni tán bá bí bàbá ńlá bàbá ìpọ́nrípọ̀ gbà yálà ìyá wọn rí kán súnmọ́ mọ́tò tí òun ṣe rà fún Naomi wọn làwọn fẹ́ sun mọ́tò yẹn náà kọ́ lọ sùn ẹ̀yìn èèyàn wa ó kù sínú ọ̀rọ̀ yìí kù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí
a fi eléyìí ṣe example káyìí máa wo wọ́n ní dẹ̀dẹ̀ ń dẹkú ikú ń dẹ̀dẹ̀ káyìí máa wo itú tí wọ́n tún ń pa ní ààfin àfi kán pa èyí tó dáa o òun náà máa fi rálàáfíà tó bá pa èyí tó dáa wọ́n máa rí iná kànga ẹ̀yin èèyàn ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ bá wa fi tó kù sí comment section ẹ ṣé gan-an níbẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ bá wa fi ọwọ́ tẹ̀ fi bá wa subscribe rere láwọn máa fi ṣe lágbára Kristi Jésù Olúwa wa amen.